أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. رب زدني علما سنقرئك فلا تنسى علم الإنسان ما لم يعلم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. tó bá rí bẹ́ẹ̀ gbogbo olùtẹ́tígbọ́ wa àti olùwò wa ní dídí àkókò bí tí ẹnìkọ̀ọ̀kan bá wà ní èní, ojú tẹ́ fi ń wò wá ọlọ́run ní kí ó fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa ọlọ́run ní kí ó di. La ilaha illallah. Àlàyé nípa ọ̀rọ̀ àwọn bàbá wa, àwọn àfáà wa àgbà tí wọ́n ti lọ, agbé látàkọ́kọ́ ìrìṣẹ́ Tajul Adab agbé mẹ́, a sọ̀rọ̀ nípa àwọn bàbá wa àgbà, àfáà àgbà, àwọn àfáà wa Àlàbí Oníkìjìpá, a sọ̀rọ̀ nípa tiwọn náà, àìsọ àwọn ọmọ kéwú wọn, àsọmọ sí kẹ́kọ̀ọ́. Gbàtà tó ṣe yẹn tán, a sọ̀rọ̀ nípa àwọn àfáà wa tó jẹ́ àfáà fún àwọn bàbá wa àgbà Oníkìjìpá tó ń ṣe àwọn wa sí Zakariya Tajul Mu'minin, a sọ̀rọ̀ nípa wọn láti lè pe àkíyèsí gbogbo ayé. A sọ̀rọ̀ nípa ọmọ kéwù tiwọn náà, Sheikh Abdulsalam Alikinla, a sọ̀rọ̀ nípa wọn náà. Gbogbo àwọn tá a ti wá sọ̀rọ̀ nípa wọn àtàwọn ọmọ kéwù wọn. Ọlọ́run Allahumma ghfir lahu, Allahumma ghfir lahum warhamhu. Ọlọ́run mọ́sá bá kẹ́ gbogbo wọn lápapọ̀. La ilaha illallah. Àwa bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ nípa Murabbil Akbar Mujaddid al-Asr Maulana Sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi. A sọ̀rọ̀ ní ipa wọn níjó ní ẹ̀pá kejì wá ní ṣókí nípa ọ̀rọ̀ bàbá ìgbésí ayé wọn, látara ìjẹ́ ní àkọ́kọ́ ìjẹ́ àfáà àgbà ní Ìlọrin àti ilẹ̀ Yorùbá, ìjẹ́ àfáà àgbà. A wá mú àwọn ẹ̀rí wá, a wá sọ nípa tí bàbá mi láyége tó sọ nípa wọn, tí bàbá mi láyége yí gbogbo ayé pé Sheikh Kamal àwọn ni àgbàfà, àwọn làfà kan. A ṣàlàyé rẹ̀ fúnra wa níbi àwọn àkọọ́lẹ̀, a sọ nípa rẹ̀. Àwọn ń dàkọ tẹ́lá kan fún ayé pé gbogbo táwọn sọ à ń fún alẹ́ rí. A ní kọ́ mùsùlùmí àdàbíyà yìí kí gbogbo awá bá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàn ìbẹ̀ǹbẹ̀ tọ́já sí pé gbogbo àwọn tajà àdàbíyà erípa wa ò gbọdọ̀ parẹ́. Wọ́n ṣe dá Zumura alẹ́ bí Zumura ṣe jẹ́ ìyá gbogbo ilé kéwúnlẹ̀ Yorùbá, wọ́n ṣàlàyé rẹ̀ síbẹ̀. Àti àwọn àkọọ́lẹ̀ tí bàbá mi láyége Sheikh Adam tó kọ́ àkọọ́lẹ̀ látara ipá bí kíní ìṣerí nì, wọ́n wá ń sọ síbi àkọọ́lẹ̀ pé bó ṣe yá àwọn ọmọ báwọn ṣe mọ̀ọ́mọ̀, bàbá láyége ń jẹ́ òdodo, Ọlọ́run fi òdodo rán wọn ní gbogbo tó ń ṣe láyé nípa àmọ́ ní ogun bàbá láyége lódodo fá. Kásáké nípa ọ̀rọ̀ Ọlọ́run ó bùn wọn lódodo, wọ́n jẹ́wọ́ síbi ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yìí. A wá sọ níjò ní wí pé Zumura dídáálẹ̀ tó ti dáálẹ̀, ilẹ̀ ti ta sí, wọ́n ti dá Zumura alẹ̀. Àjọ yé wa pé 1926 ni wọ́n ti dá Zumura alẹ̀, wọ́n dálẹ̀ sẹ́kọ̀ọ́. Ìgbà tó wá dé Ìlọrin 1940 ni wọ́n dá Zumura alẹ̀, tó gbé ní 1940 1926 wọ́n dá ìdẹ́kù. Àmọ́ èmi wá béèrè lọ́dọ̀ àwọn tí ń jẹ́ àwọn àgbà tó wá fi hàn wáyé pé no, ìdá Zumura alẹ̀ sí Ìlọrin 1940 táwọn èèyàn ń wí yẹn, òun ni yí pé foundation fífi ilé kéwú lélẹ̀, foundation ilé kan ni wọ́n ń lò tẹ́lẹ̀ tí èsè pé ilé kan ni wọ́n ń lò tẹ́lẹ̀, àmọ́ wọ́n foundation lélẹ̀ báyìí is 1940. Torí pé ọgbà àwọn bàbá wa àgbà bàbá mi láyé sọ síbi ọ̀pọ̀lọpọ̀ àtẹ́rà wọn, àti bàbá wa Sheikh Ibrahim, àwọn àfáà wa láyé, àwọn aláyé wa Cairo, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ sínú kọ́mùsùl àdàbíyà tí a sọ fúnra wa pé ilé kéwù kan ò gbà wájú Zumura nípa nìzọ́ọ́mí, ilé kéwù kan kò gbà wájú wọn. Ká fi ètò sẹ́kọ̀ọ́ ká kọ́ mọ ní kéwù, ilé kéwù kan kò gbà wájú wọn.
ilé kéwú kankan gbájú wọn àwa ní tí ilé kéwú mi bá gbájú wọn àbíyẹn ní àkíyèsí tí ó pè wá kìí ṣèjà kó pè wá lákìyèsí ní orí rẹ̀ kí n wọlé pẹ̀lú ayé al-Qur'anul Karim tí olúwa ń jẹ́ yé wa bára a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajatin wallahu bima ta'maluna khabirun suratul Mujadala ló wà olúwa ọba lékè ọlá ní yarfa'illahu alladhina amanu minkum èmi Ọlọ́run ọba máa gbé àwọn àkànga àwọn tó nígbàgbọ́ sí mi Ọlọ́run ọba nínú yín máa ṣàgbéga fúnra wọn jura wọn lọ máa ṣàgbéga fún wọn ẹjọ́ jẹ́wì láyà lásán tọ́ ẹgbẹ́ lẹ́yìn Kùránì tó bá ti ké àti nípa fùrú àti bá fi ń sin lọ́hùn ó tó kò ní lọ́mọ kéwú àmẹ́ni àgbéga náà mọ̀jọ́ lọ́dọ̀ èmi Ọlọ́run ní mọ̀ sí bẹ́ẹ̀ yarfa'illahu alladhina amanu minkum àwọn kan sì ń bẹ ìmọ̀ ṣàgbéga fún wọn ni wọn ò ní lè kéwú àmọ́ wọ́n mọ̀ ń pa ẹ̀sìn wọn Islam náà ni wọ́n jẹ mùmínì ni wọ́n jẹ àmọ́ Qur'anul Karim wọn ò ní mọ̀ dáadáa síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ jẹ́ ayò lọ́dọ̀ èmi Ọlọ́run wa Ọlọ́run ní inú àwọn mùmínì tí bá ń gbéra yìí o àwọn kan máa ń bẹ o walladhina utul ilma darajatin àmọ́ wá ṣàgbéga mímọ̀ àgbéga mímọ̀ àmọ́ sí fáwọn kan nínú yín ìmọ̀ wọn mọ̀ pọ̀ àmọ́ fún wọn ní àwọn òye àmọ́ fún wọn ní àwọn ìmọ̀ àmọ̀lù látọ̀dọ̀ àwọn Ọlọ́run bá wá àmọ́ nù wọ́n ní mímọ̀ látàrí báyìí ni ẹgbẹ́ eléyìí gbà nípa ọ̀rọ̀ ẹ̀sìn báyìí ni ẹgbẹ́ eléyìí gbà tí Islam fi ní lulẹ̀ báyìí ni ẹgbẹ́ eléyìí gbà tẹ́fi di ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run tó dáwọn generation tí bá ń bọ̀ táwọn náà fi lè mọ̀ ń ta fi ránṣẹ́ sí Ànábì wa Muhammad nínú wọn àwọn kan bẹ nínú wọn wọ́n mọ̀ kọtíra wọ́n mọ̀ kọtíra á tún fi sàwọn lẹ́sà kan lè kọtíra gẹ́gẹ́ bàbá mi láyé ge a fi sàwọn lẹ́sà á tún fún wọn ní gègé wípé ẹ lè kọ ẹkọ nǹkan kalẹ̀ ẹhùn tàn ẹhùn kalẹ̀ ẹhùn tíra kalẹ̀ ẹ béèrè ìtàn léyìí ẹ béèrè ìtàn léyìí ẹ béèrè ìtàn léyìí kí generation tí ń bọ̀ lè bá mọ̀ pé àwọn kan ti gba wájú ẹ wò ó fi ta bàbá mi láyé ge ó fi ta wọn lọ rẹ bẹ́ẹ̀ Ọlọ́run láwọn kan wá ń bẹ o àwọn tó yẹ pé wallazina utul ilma darajatin àwọn kan bẹ nù àwọn àmànù ibùn wọn ní ìmọ̀ buhaya àwọn ọmọ kọyàn wọ́n lè mọ kọyàn kéwù gan lọ́sàtòru wọ́n gúdùn bí tafsiri ṣíṣe wọ́n gúdùn bí fíkí wọ́n gúdùn bí tawhid gẹ́lẹ́ bóyá sàmù Rabbil akbar Mujaddidul asr bóyá sàwọn lẹ́sà ó fi ká tú Kùránì yìí ó fi ta wọn lọ́rẹ babaláyé gẹjọ yé wa àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pé láti nǹkan bí ọmọ ọdún mẹ́wàá ni wọ́n ti há Qur'anul Karim wọ́n wá ń ṣiṣẹ́ tọ ìmọ̀ yìí wọ́n wá mọ hadith gbogbo àfùnún Ọlọ́run fi hàn wọ́n àmọ́ kọ́ wá jókòó kọ́ wá mú gègé láti pé wọ́n wá kọ níran àwọn tírà kalẹ̀ Ọlọ́run fi ta wọn lọ́rẹ tó bẹ́ẹ̀ ẹ gbọ́sẹ́ nítorí fi ta wọn lọ́rẹ nípa yìí pé ká pèèyàn sẹ́sìn ká kọ́ mọ́ kí gbogbo àwọn tírà tó bá gbé níwájú Rabbil akbar Mujaddidul asr ṣe Kamaluddin Habibullah al-Adabi kò sẹ́ni tó ní kọ́ gbogbo àwọn ńláńláńláńlá wá jáde lára wọn àwọn kàyànkàyàn jáde lára wọn ok Olúwa ní utul ilma darajatin àwọn Ọlọ́run fi ìmọ̀ ta wọn lọ́rẹ ipe mímọ̀ ta fún wọn yìí àgbéga ta sí fún wọn yìí ìjẹni Ọlọ́run yìí wọ́n lè máa tẹ̀lé ọ̀rọ̀ bàbá sísọ nípa wáàsí wọn kò tako sẹ́ wọn kò tako ọ̀rọ̀ bàbá nípa ìrìn wọn kò tako tó gbé lọ́wọ́ kò sì tako ìlànà tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run wallahu bima ta'maluna khabirun èmi Ọlọ́run ọba o mo mọ gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín ṣe èmi sì lòlù fún yín ní èrò nígbà tó bá yá ok àwọn sọ pé ìgbà wo ni mo wá promise gbogbo àwọn èèyàn yí pé ìfi fọ́tò hàn yín nígbà tí nìzọ́mí ti bẹ̀ tó ti bẹ̀rẹ̀ fọ́tò ní àwọn ọmọ kéwú fọ́tò yìí èmi jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi fọ́tò náà ni ibi tó kọ́kọ́ ń lò tẹ́lẹ̀ nù ẹ̀rí pé ilé kókó ni ẹ̀rí pé ilé kókó òun ni gbogbo àwọn ọmọ kéwú nù fọ́tò ní ok
àwọn àwo ló wá jẹ́ principal tó wá jẹ́ àwọn olùkọ́ tí bàbá ní agbọ́dọ̀ ní tàbá nílé kí ó ta láwọn agbọ́dọ̀ láwọn olùkọ́ àwọn olùkọ́ ní principal ló wà láàrin òun Sheikh Maulana Abdullahi Ahmad Al-Rufai àfáàgbọ̀n Kíjìpá ni wọ́n ń bẹ láàrin òun àwọn jòkó sáàrin gbogbo yàmá àwọn ni principal àwọn olùkọ́ tí bàbá tírénì tí bàbá kọ́ lẹ́kọ̀ọ́ tàwọn ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá lè lánàánú lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sheikh Abdullahi àfáàgbà Àlàbí Kíjìpá àwọn nù lẹ́gbẹ̀ẹ́ wọn àtàwọn tó tún kù mẹ́ àwọn nù ok bí ètò ẹ̀kọ́ bí ṣe wá ń dàgbà sókè bí ṣe lọ́nu ibo wá níbi tí wọ́n kọ́lé kéwì sí òun náà níbi tí Zumura wà tẹ́lẹ̀ ẹ̀yìn ibẹ̀ ni wọ́n ṣe kíní pẹpẹ sí mo wá jẹ́ kó yé wa yí pé kíláàsì tó ń lò tẹ́lẹ̀ ibi ilé bàbá wọ́n sọ di kíláàsì wọ́n ń lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà ni wọ́n fẹ́ lóko lérí rẹ̀ torí pé èmi gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn tó bí mi nínú tá a jogún ni tó a tún wá ṣe ìwádìí lọ́dọ̀ àwọn tó tún kù tó ètí lọ wọn náà ibí yìí ni wọ́n lò ibí yìí ni wọ́n lò ibí yìí ni wọ́n lò tó ibi tó lò lẹ́kọ̀ọ́ náà wọ́n ti dákọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ akẹgbẹ́ mi àti àwọn ẹlòmínà tó jẹ́ àwọn àfáà wa tó ti sọ̀rọ̀ nípa ìtàn bàbá wọ́n dákọ̀ pé wọ́n lo Òdejíwá lẹ́kọ̀ọ́ wọ́n lo Fásilímà lẹ́kọ̀ọ́ láti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n lo Ọbádínà gbogbo ibi tó ń lò lẹ́kọ̀ọ́ àwọn yẹn ti sọ́n parẹ́ àmọ́ tẹ́mi ní sókí láti sọ mẹ́rin pé bàbá wa ń tréní ọmọ láti mọ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ bóò ni ó ṣe mọ nǹkan kọ bí òun ó ṣe mọ nǹkan ká kéwú tí wọn ò wọ́ bóun ó ṣe mọ ká bàbá wa ń kọ́ kálukú tó jogún látara Sheikhana Tajul Adab kéèyàn sì má kọ tírà kò sí láì fi ń bẹ́ẹ̀ ipe lágbáyé ọkọ tíra ní ajó máa kò sí láì fi mẹ ó ní ẹsà tọrọ sọ kálukú àfa kan bẹ wọn àfa yìí wọn lọ lè bi léèrè àfa àwọn ni àfa ni Abdulhamid Sheikh Allama Abdulhamid Badisi sẹyẹ ara kìnsí tíyà ni ọwọ jẹ ìran Jazairi ìlú Jazairi àgbàfà Jazairi ni hìnà sáàlù Sheikh Allama Abdulhamid Badisi wọn bí pé ìwọ àfáà mi limaza lam ta'aliful kutub kí ló fà tó ọkọ̀ tíra àfáà wa Sheikh Abdulhamid wa ní kuntu mashghulan mo mọ̀ bí sí ni bí ta'alifi rijali torí pé àwọn ọmọ ní ń kọ́ ìrìn ń tí ní àwọn ọmọ ni ẹ̀gbọ́ ó ní kuntu mashghulan mo bí sí ni bí ta'alifi rijali torí pé èmi fẹ́ máa produce èèyàn ni lọ́sàn-án lóru ní kọ́ yẹn ń kéwú kò jẹ́ ráyè àti pé kí n máa sa tíra jọ kí n máa sàtàjọ kí n máa kó jọ ní ò jẹ́ ráyè rẹ̀ àwọn tíra tá a ti bá kọ́ mọ́ bá a dàrú kí tíra yẹn mọ́ bá a dègbé káwọn ọmọ lè bá a mọ́ lẹ́yìn fi ń kọ́ wọn. ẹ wá wò ní sí bí èmi bí pásítọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí lọ lè kéwú mi lẹ́yìn Zumuratul Adabiyyatul Kamaliyya lọ lè kéwú mi ìlọlékéwù mi lẹ́yìn Zumuratul Adabiyyatul Kamaliyya ìlọlékéwù mi sọ fún ẹgbẹ́ ìsànfàní o kò sáfàní ọ̀bẹ̀ lẹ́jọ́ ìsànfàní àwọn tí àtàrà à ń sọ̀fàní náà sọ pé ìsànfàní lọ́dọ̀ yẹn o kódà Ọlọ́run bá ń sàlékún ìkẹ́ ibi tí mo dé yìí Sheikh Abdul Latif Al-Kabari Ọlọ́run bá ń sàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ tí mo lọ ṣẹlẹ̀ sí mi ń dé débi pé iṣẹ́ ìṣe àwọn tọ́lọ̀ ń fi ṣe àwọn tí Ṣètánì gba ọwọ́ wọn ló ṣe ẹbú àní Ọlọ́run ló rán wọn tí Ṣètánì tó ń ṣe nǹkan sí èèyàn tọ́jọ́ Ọlọ́run fi ṣe nǹkan ó ṣe sábàbí tá a mọ nǹkan kan mọ́ mọ́ wá di tíra ẹ̀ ń lọ́dọ̀ àfáwọn kan ìfẹ́ dákọ nígbà afẹ́fẹ́ Ustaz Abdul Latif Al-Kabari ni má káàkiri pọ̀ ń wá kéwù kankan kì í ọ̀padà máa kúnlẹ̀ kì í ẹ̀kùn rẹ̀ padà bó tó bá dọ̀la òní ma dúró níbi tí bàbá rẹ̀ fi ọ́ sí òun náà máa kẹ́yọ́ padà tó yí ọ Ustaz Abdul Latif dúró tì mí púpọ̀ kò sójúmọ́ tí ì ṣàdúrà fún wọn mo tún lọ ya jíkòbí mo sàfẹ́ mọ kéwù yìí ìpè kí n lọ́bẹ̀ lọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ torí wípé Ọlọ́run padà bí kálukú wa o àfa gbogbo bí tí mo wí ilé gèrè ní ìjọ tí mo lọ lé gèrè ìjọ kan náà ni
ìjọ kejì lọ bàbá gèrè wọn bí sí ilé gèrè ni mo dákọ̀ lọ́dọ̀ àfa àwọn àgbà lè gèrè ìmọ̀ ń sọ lọ́dọ̀ àfa àgbà lè gèrè mo ṣe wá sí tí mo dákọ̀ àfa àgbà lè gèrè àbàbá lè gèrè mo lọ sọ́dọ̀ wọn pẹ̀lú pé mo gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá mi kí n lọ sọ́dọ̀ wọn tó ọlọ́run ò jẹ́ kí n rí ẹ̀kọ́ kọ́ ń bẹ́ àmọ́ dùn wọn gbàrà mo ti bẹ̀rẹ̀ wípé tíra azkar ni mo mú lọ́njọ́ náà àti mùkọ́dìmọ́tò lè ń síyà wọ́n wá ń sọ fún mi bí ọ̀kan ní kí n mú náà kí n kọ́kọ́ kí mùkọ́dìmọ́tò lè ń síyà kí tó mú azkar wọ́n sọ fún mi jọ́nà wọ́n padà rí àyè pẹ̀lú sábà bí àwọn tó tó náà ṣe sùúrù wọn bẹ lọ́hùn láwọn àǹfààní níbi téèyàn jẹ sí àmọ́ pé kí wọ́n lọ lè bá ẹnìkan pé ń ṣe lẹ́sìn ní ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run rí mi lẹ́yìn Sheikh Kamaluddin ní Zumratul Adabiyyatul Kamaliyya lọ́bì kankan lọ́ọ́ lè ṣe lẹ́sìn ni o gbogbo àwọn tí ń jáfà mi nínú àdàbíyà náà ni tí mo gbá àfáà mi ní ládàbíyà àfáà mi ní tí mo dakọ̀ wọ́n pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ pé àfáà mi ní wọ́n pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ ìdùnnú àdàbíyà lọ ìtasà gẹ̀rẹ̀ ìdùnnú àdàbíyà lọ kí ni mo fẹ́ fàyọ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ kálukú wa náà ráǹfààní káàkiri ayé gbogbo òtàn tó bá lè wù ká máa pa gbogbo ọ̀tọ̀ bá ń gbọ́ mi ìwọ mùdírù bìkan ni má pàtàn bàjẹ́ kalẹ̀ fáwọn ọmọ kéwú má pàtàn bàjẹ́ kalẹ̀ torí ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin kálukú wa ó ti wà mọ́tì ìrẹ́pọ̀ ń yí púpọ̀ àṣepọ̀ ti yí àti yí wọnú ara wa ẹjá mọ ìtàn tá a máa sọ ní tí ò dánú tàkọ̀ yẹ ká sọ ní tó fẹsẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀rí ẹ mẹ́jà parọ́ òun ni ká sọ fáwọn ọmọ kéwú torí pé wàhálà tí ń ṣẹlẹ̀ láyé lónìí lọ́dọ̀ àwọn olùdarí ilé ẹ̀kọ́ ní ti ń ṣẹlẹ̀ ìgbà tá à ń sáfà ṣùgbọ́n mọ̀rọ́bìlà akbar mujadidul asr Maulana Muhammad Kamaluddin wọ́n jọ yé wa pé gbogbo àfà bàbá òṣẹ̀ṣẹ̀ máa sọ wọ́n sọ fáwọn tó ṣáájú wa wọ́n sọ gbogbo àfà làfà yín o gbogbo ọmọ kéwú tẹ bá sì ti rí níta ni ọ̀kan kan náà jọ ní ọ̀rẹ́ jọ ní ẹjọ́ sàṣepọ̀ ẹ má bẹ́ẹ̀ ní kankan jà ẹ má bẹ́ẹ̀ ní kankan fa wàhálà bàbá ń sọ bẹ́ẹ̀ fún wa tí bàbá ń kìlọ̀ bẹ́ẹ̀ fún wa èyí wọn náà láti máa lù tí tàbí lọ lè bá ọlọ́run ọba àmẹ́gbà táwa rí tó mú àwọn kinní yìí máa jáde láwọn àtàn yìí a rí bí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi sọ irọ́ lọ ń pa ọ̀n parọ́ ni ọ̀n parọ́ kéèyàn sì parọ́ kò ní kí ọlá àbìkẹ́kọ́ bàjẹ́ kí tẹ̀ wá kún kò ní orí bẹ́ẹ̀ jẹ́ sọpá wa nìkan ni àwa la nígbà àwa la ní kòkò àwa la ní sásùn àwa ni kò ní kó rọ kò ní kí lè kéwú kún kò wí bẹ́ẹ̀ ẹni tọ́lọ́mbà ti ní yóò kéwú lọ́dọ̀ àáfàá náà ni yóò kéwú lọ́dọ̀ rẹ̀ gbogbo tó ń kálukọ́ gbà àwọn àáfàá tá gbà kọjá wọ́n ti kọ́ sí gbangba wájú eré aláyìí gbogbo àáfàá tá kéwú lọ́dọ̀ rẹ̀ láyé tó kọ̀ wá jẹ́ kí lè yí wá dá wàhálà lẹ̀ ẹni tí ń da àwùjọ lẹ̀ wọ́n náà mọ̀ pé ẹni tí ń da wàhálà yìí lẹ̀ wọ́n náà mọ̀ pé bírọ́dà rẹ ni àfáà rẹ ni kàwù rẹ ni òun ni kẹ́ pè lákèésí kọ́ má da àtàrú mọ́ òun ni kẹ́ pè lákèésí kí kálukú máa bẹ pẹ̀lú àlàáfíà ìgbà tẹ́nìkan bá ń fi ẹnu àbùkù ẹnu àtẹ́ tí wọ́n ń bù lu àfáàyàn bó lè yẹn ṣe lè jọ sọ̀rẹ́ kọ́ wá yàn ká pọ̀ sìn kò wá sírọ́ níbi gbogbo tí àwa ń wí ẹ̀rí nì bó ṣe yé wa mọ́ ọ̀rọ̀ pàṣẹ Kamaluddin wọ́n dálé kéwúlẹ̀ tó ń kọ́ àwọn táwọn yẹn jáde mẹ́ rẹ̀kẹ̀tẹ̀ bí kálukú ṣe mọ̀ yẹn àmọ́ bí tí ń lọ ìwà bàbá tí mo wí tí mo ní bàbá ìwà wọn ní Al-Qur'an Qur'an kẹrin bàbá múlò níwà ìrìn wọn ní sunnata Nabi wa Muhammad àwọn wa 24 kan bẹ tọ́gbọ́dọ̀ wà lára gbogbo olùkẹ́kọ̀ọ́ àtọmọkéwú láyé ìwà 24 ń bẹ lára bàbá bọ́ọ̀nà bá ní mo rí ìka ń bẹ lákọọ́lẹ̀ àwọn ìwà yìí ìwà bàbá ọ̀tàkù Sheikh Kamaluddin Mujadidul Asr àwọn ìwà yìí náà ni àwa nídìí láti lò tí ọmọ tó generation wa yìí ṣe àtàwọn tí tó ń bọ̀ wá tí ó tún ṣe àkọ́kọ́ nínú wà tó rí lára bàbá
At-tawaddu'i. òun náà ni ìtẹríba tí èsè takún jẹ kò sí gbogbo ayé náà pé bàbá ní ìtẹríba kó ìmọ̀ tọ́lọ̀ ń bò wọn kó ìjẹ́rìí láyà wọn. Asaniya al-bara'atu min al-hasad. bàbá bọ́ pábọ́sẹ̀ kò níbi ìmọ̀ ṣe kéta máa pé sùúrù máa kó èèyàn jọ sùúrù ṣe kéta bàbá bọ́ pábọ́sẹ̀ kò mẹ́ ẹlẹ́ẹ̀kejì nu ó lè bá kéta lára bàbá ìwọ tó bá ní ká kéta sọ tó bá ní pé àbọ̀ tẹríba sọ. Asalis al-fahm. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ bàbá ní àgbọ́yé púpọ̀ ìmọ̀ bàbá tọ́lọ̀ bàbá ó ju bí lọ sí India ṣé Kamal lọ lè máa gbọ́ wà sí wọn ó lè gbọ́ wà sí wọn pa ẹyọ ilé ìkún bẹ́ẹ̀ gbọ́dọ̀ play rẹ̀ ìmọ̀ bàbá ju bí lọ sí Malaysia ó ju kíni ó ju bí lọ sí India ó ju bí lọ sí Kọ́yárà ìmọ̀ tọ́lọ́hùn ní ń sọ o kì í ṣe ìmọ̀ tọ́lọ́hùn bùn wọn ní ń sọ o. Ar-rabi'u as-sidq. bàbá lódodo wọ́n fi gbà fáwọn kéèyàn pín ìtàn débi yí pé lóòótọ́ ìgbà tí mo wà lọ́dọ̀ àfáàgbà ìmọ̀ àlọ́ lè sunkún àfáàgbà á ní máa bọ̀ ẹ wò dodo ó yẹ kó gbé pamọ́ ìgbà tó ti di àfáàgbà bàbá sòdodo òdò ẹ bá òdodo wá sí bàbá òdodo ni o lè di kíṣẹ́ẹ̀tì kan àbí ọ̀rọ̀ bàbá kan tó wá já sí irọ́ rí o lè rí a jẹ́ pé gbogbo tọ́lọ̀ fún ọ nípa àmọ̀ yìí bàbá ṣe kí ni wọ́n ń lò. Al-khamis al-fahsh. bàbá wa mọ̀ ara wọn wọ́n jòkó jẹ́ bàbá ìṣẹ́ ti ń da nǹkan rú wọ́n ìṣẹ́ ti ń da nǹkan rú wọ́n sọ àmánà Ọlọ́run ti ń bẹ lára wọn ọ̀hún bàbá ìṣẹ́ ó sì náà lè rí inú tàn bàbá kọ́ ní bàbá mú ọmọ kan inú ọmọ kéwúnú kíláàsì bàbá ṣe jọ́tẹ̀ fún pé bàbá ṣe jọ́tẹ̀ kò sí nínú táwọn fi mọ̀ pé ọba àfáà ní ní táwọn fi mọ̀ pé bàbá ní ọba àwọn àfáà bàbá lámọ̀ pé ní àgbà àfáà. Asadis husnu niyya. àníyàn bàbá dá púpọ̀ ibi àníyàn bàbá tó dá ta ló lè mọ̀ pé gbogbo àwọn ọmọ tí bàbá bí àfáà ní wọn ẹnìkankan ọmọ torí pé ọmọ ọlọ́mọ ni bàbá ń pòdúsì wọ́n sì fà àwọn ọmọ tí wọ́n lẹ̀ ọmọ ọlọ́mọ ni wọ́n sọ pé wọ́n lọ Ìbàdàn lọ sí Cairo lọ sí Madina lọ sí gbogbo nǹkan ọyẹ yẹn máa sọ̀rọ̀ wíwá ẹsẹ̀ wá sí ká tẹ́tí gbọ́ ọlọ́run fáfà mi gba ayé rẹ pé kó á jòkó kó á lọ́kọ́ ọmọ kí òun mọ̀ sí wá sí ọlọ́run fẹ́ lómi kí wọ́n tó bí òṣèré fún un ká mọ̀ pé lẹ́hànà kó fún ni bàbá jòkó wọn á ní àwọn ọmọ kí ó ká mọ̀ sí wá sí káwọn máa tẹ́tí gbọ́ ẹ wà níyẹn dáadáa bàbá ń pòdúsì àwọn ọmọ ọlọ́mọ wọ́n sì fi tí wọ́n lẹ̀ ìgbà tó padà wá yá tí bàbá sílé tọ́ ọlọ́run bá lọ́la tó wà pé àti gbogbo àwọn àfa àwọn bàbá wa àti wọ́n kún níbi ìmọ̀ báyìí ẹ wo bàbá wa nígbàtọ̀ ní ẹ wo tafsiri wọn ẹ wo wọ́n mọ̀ tí bí Kùránì bọ́ síbi ilé ayé àìbọ́ síbi gẹ́rẹ́ bàbá wọn. Asabi'u ma'rifatul ashiya'i wal umur. bàbá mo ní ìrànà gbogbo nǹkan sẹ̀mí wọn ìjọ da ìsẹ̀mí èèyàn rú bàbá ò ní sọ jáde tí wàá kó wa lábàá bàbá ò ní ẹ mọ bẹ́ẹ̀ nìkan kan fa kankan ẹ mọ wà dáadáa ìwà pẹ̀lẹ́ ìwà adab ọdọwọ́ yín ìwà aládàbí dọwọ́ yín bàbá ọmọ wí. Asaminu arrahma. ẹ wo bàbá aláàánú ni bàbá aláàánú bàbá ṣàánú ẹ wọ àánú tó ṣe fẹ́mi láti ojú orí tí mo sọ. Atasiu ziyaratul ulama. bàbá ń ṣàánú gan ẹ tó á rí i pé bàbá tún ní kíni. Ziyaratul ulama. káàmọ́ lọ lè bí àwọn àfáwò nígbà tí bàbá bẹ lábarapá gbogbo èmi ni tájìlì mọ́mì nínà ni gbogbo àwọn tó jẹ́ àfá ńláńláńlá tí bàbá yìí máa tọ eré pa wọn ò sí tí bàbá mọ́ lọ lè béèrè wọn kódà ìgbà tí wọn ò sí mọ́ bí bàbá tó máa ń fi owó wọ́n tó fẹ́ ránṣẹ́ sílé àwọn àfá yìí wọ́n tó máa ń fi owó ẹ lọ lè fún wọn lé báyìí torí pé ẹ̀ẹ̀mọ́ tó jẹ́ kíkẹ́ ta yìí pọ̀ àti gbé kéèké bàbá lọ́rọ̀ ti kẹ́ bàbá àbí bàbá máa ń fọnu bàbá aṣọ tó da ni wọ́n wọ̀ tó da ni wọ́n jẹ wọ́n ní tìkalẹ̀
èyí yìí torí gbà tá à ń wí yìí fìtínà ń bẹnu kéwú torí pé ebi ń pa àwọn èèyàn èèyàn ọmọ kéwú ní ìmọ̀ ebi ń pa àwọn èèyàn gan ìyà jẹ wọ́n tíra kò sí tíra wọn tó stáàtì wọ́n ń fọwọ́ kọ gbogbo ẹ̀ ni lọ́fà tá a fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ọwọ́ ni wọ́n fi ń kọ́ ibi tí yóò ti lè rí tíra tó ń tẹ̀ tó yẹ pé èèyàn ó tẹ tíra àti kó délẹ̀ lárúbáwá àbí outside àmọ́ ní Ìlọrin Nàìjíríà gbà náà Nàìjíríà general wọ́n ń kọ́ ni pẹ̀lú tàdá ni wọ́n fi ń kọ́ tọ́ba ké àádọ́dín ní ìsìn ọkọ̀ ni bókè àṣìmọ́wí ọkọ̀ ni bókè ìsíyà ọkọ̀ ni wọ́n máa tẹ̀lé ẹ̀ fún ọkọ̀ ni Al-Qur'anu Karim àwọn náà láhù láfi kéwú wọ́n ń kọ́ ni ọkọ̀ sí wàhálà ló fi kéwú tọ́ba padà wá yá tọ́ba ti wá tayọ pé o ti dé di yíṣù mẹ́wàá àbí omi kọ́yẹ pé yíṣù mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ẹ̀sẹ̀ máa wá yan tíra fún ọmọ yẹn ilé kéwú náà ní Kùránì wọ́n máa yan fún ni ìwé méjì ọwà kò síbi pálí tọ́ba tó kélé ìtàn àfa ọgbà àwọn tó yàn míì fún ọ ni kéde kó gbé Kùránì wá láti ilé kò sẹ́ni gbé Kùránì láti ilé. Al-ashir as-salama. Bàbá bọ́pá bọ́sẹ̀ kòmbi àfa kòmbi wàhálà sàlámù lọ́mọ ní bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà àlàáfíà ọ̀rọ̀ àlàáfíà ìrìn àlàáfíà lọ́mọ ní bàbá kò ní kí bàbá kọ́ wọn wá rìn gẹ́lẹ́ bí kìnìún Ọlọ́run fún wọn. Ìwà bẹ́ẹ̀ ìwà tútù ìdí tó fi láti mọ̀ pé ọba àwọn àfáàní àgbà àfáàní tó ń gbé àgbà àfáàní. Al-hadi ashar al-wara'u. Bàbá lásàjẹ bàbá lásàjẹ mọ̀nsó An-najat. mọ̀nsó bàbá ní àsàjẹ ẹ̀ wọ́n rí bàbá tó wọ́n Najat bàbá àfà ọ̀là tó pọ̀ ń bẹ lára bàbá ẹ wọlé kéwú ń bẹ dìbámú wọ́n dá skul náà lẹ̀ ń bẹ dìbámú ẹ wá wo àṣeyọ yunifásitì báyìí náà tí àbò ní Najat wàhùn kí bàbá tó kú Ọlọ́run ọba wọn ó fi ó kọ wọn rò wọ́n kàmọ́làwù ìlàhù náà bí ìsinmi yìí wà lákọ̀bù Ọlọ́run kẹ́ bàbá àfà mi àwọn bàbá wa ṣé Usman lẹ́yìn la kàmọ́láwù ìlàhùnà ọba bàbá pé bàbá rí ọlà àkùdé egbòdé bá bàbá níbi ilé kéwú bàbá sàṣeyege níbi skul bàbá sàṣeyege tá a bá ń dákọ Ansarul Islam primary school Ansarul Islam tó tọ́ bàbá máa jáde nísìnyí àmà ka 70 àmà ka 250 secondary ọmọ lẹ́bi 70 250 sókè primary school ní Ansarul Islam gbogbo Nàìjíríà àtọwọ́ bàbá ni ẹ wo bàbá múlé kéwú wọ́n tún ní jàmá Ansarul Islam wọ́n tún fèsì school bàbá olójú kan fi rí na ọ̀pọ̀ ojú ni àwa fi rí na ẹ kéwú ẹ kàwé kí àwọn kí ẹ̀wú dímọ̀ bàgbà yín lọ́wọ́ wa tẹ bá rọmọ àfà àkàtí máa ń sọ lára tí bá ń sọ èbó lónìí tí ń sọ èbó lọ́wọ́ àfà tí bá ń sọ èbó lónìí àkọ́mísà èbó tó ń sọ ohun bàbá ọmọ ní ládá mẹ́ torí pàwọn tó bí ọta kò èbó ń gbà náà ọmọ àfà tí bá ń sọ èbó lónìí tí ń sọ èbó tí ń ṣe pátápátá tó wọn náà ń gbowó oṣù ọgbọ́ tó wọn náà ṣe tí ń gbowó tó wọn náà ń sọ èbó pátápátá bàbá ní kọmíṣà mẹ́ torí kí ọba àfilè rébò òun sọ kójú mọ́ bàfilè tí ẹ lè ní torí àfilè àbálòkó náà wal afiya. bàbá lálàáfíà púpọ̀ 84 years ni bàbá lò lẹ́kọ̀ọ́ fi ṣe dáwà níbẹ̀ wọn ò fi lọ mẹ́lẹ̀ wọ́n lè kó wọn ò fi lọ mẹ́lẹ̀ wọ́n lè kó wọ́n ṣe wáàsí tìrọ̀lẹ́ wọ́n ṣe wáàsí talẹ́ tẹ̀fsírì rọ̀lẹ́ wáàsí alẹ́ wọ́n tó kọ́ mọ́ kéwú ẹ̀sà ni bàbá náà mọ́ sọ àfá wal wafa. bàbá ládéhùn púpọ̀ wọ́n pé àdéhùn títí dé pé ilé àfá àwọn tó máa ṣe wáàsí ṣítùmínà sàwálì tàṣe wáàsí ṣítù sàwálì bàbá olùkọ́ lọ́dẹ parí ẹ̀ sí ilé àfá àgbà wọ́n parí ẹ̀ sí bàbá ògbàgbé pẹ̀lẹ́ wọn bàbá ń dákọ̀ àfá àwọn wọ́n sì ń ṣe dára sílé àfá àwọn wọn ò gbàgbé bàbá ṣe dára síbi tó ti ké Kùránì nílé wa ní ilé wa ní
kíní ń bẹ ní bàbá àta ní bàbá àta bàbá ládéhùn kò sẹ́jẹ́ àbájàmbá walínul kalma bàbá rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ jẹgẹjẹgẹ bàbá ìsọ ẹlòmí àìlà tẹ́lòmí bá ń sọ̀rọ̀ tí bá ń da ìmọ́lẹ̀ báyìí àmọ́ wá kókó tu kò ní rí tú yóò padà da ọ̀rọ̀ wọn padà pàkà sọmọ lọ́wọ́ yóò gbé lulẹ̀ wọn bá pè ká ló sọ̀rọ̀ eléyìí kò sí ẹ pé bàbá ẹni kọ́ wá kọ́lẹ̀ kò ríjọ́ kọ̀sẹ̀lẹ̀ rí ọba Abdulkadiri kí ló fà tó gba fáwọn bàbá tí bàbá fi àyàn àwọn ọmọ kéwù ẹmọ lọ́lẹ̀ kan kéwù lé bàbá gírí máa ra wọn ni bí àwọn ọba jálásà jẹ tí wọn jẹ kí ni ó yẹ kó mú ọba àwọn ọmọ máa bẹ ni bàbá yẹn mọ kẹyìn ni ẹ máa lọ ẹ sọ àfáà tó ṣerú ẹ. wàrídọ̀ yọnu Ọlọ́run bẹ lára àbá gbogbo jẹ́ Ọlọ́run bá sí wà àbá yọnu sí wàlmàdàrọ́t àbá darí gbogbo ayé wọ́n sọ àfá yìí mahawiratul ulama gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá bàbá kó wọn jọ ta lẹ́ni tó ṣe é mọ́ pé ẹja lọ sí yídì ìyàn ló dé yìí wàhálà ló dé yìí àfá kò ṣe ṣáájú bàbá kò sábà tó ṣe gbẹ̀yìn bàbá báyìí bàbá ni ọ̀ṣọ́ àfá ní mi Sheikh Alim ibn Jank bàbá Sheikh Kamaluddin Mujadidul Asr àwọn lọ sọ ọlẹ́ alimi bí wàhálà bá dé àbúnà ẹja sí báyìí ẹsẹ Kùránì báyìí ọyẹja lọ yídì báyìí ọyẹja lọ yí báyìí ẹja bẹ lọ́hùn àfa kan dẹrọ ẹ òwe nígbà tó fẹ́ kọ́ Central Mosque Jímọ̀ tí a wà yìí tó fẹ́ kó ndé àpẹ gbogbo àfa ló ṣe ń orí ṣe bàbá lọ́lọ́ fi ṣàṣeyọrí rẹ̀ níbi tí bàbá jẹ́ olùdarí gbogbo nǹkan sí gbogbo àwọn àfa bàbá ní gbogbo olórí gbọ́rọ̀ sí lọ́wọ́ àtàwọn ìyá bàbá ni wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu tó fi ọ̀dà bàbá yẹ pé torí tiẹ̀ ní ayé Kàmárù ọ̀dà ayọ̀ǹda tọ́lá àwọn ìyá kan dúró ń jọ́nà yìí pé kò sí olúwẹ̀ àfàtọ́ bá bẹ́ẹ̀ yóò gbin yẹn láyé yóò lọ ní gbẹ̀gúsí lọ́rùn bàbá ní àbẹ́ ẹ̀kọ́ bàbá ń gbé wá sí káàkiri bàbá jẹ́ chairman Central Mosque fi yọrí Central Mosque tó kọ́hùn wàhálà bàbá ni lábẹ́ àṣẹ bàbá ọba lọ́rin máa ń sọ àfáà mi walahul adab bàbá ní ẹ̀kọ́ tó yanrantí bàbá mọ ẹ̀kọ́ tó fi ń bá gbàlagbà lò wọ́n mọ ẹ̀kọ́ tó fi ń bọ́ ọmọdé lò mo sì jó iye yíjó ní o man lam yata'addab ma Allahi fawqa al-ardi addaba Allahu tahta al-ardi gbogbo ẹ̀tọ́ bá ní kò ní sí ẹ̀kọ́ nínú mímọ̀ òun kò ní onímọ̀ fẹ́ kọ́ ẹnu sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ bàbá rẹ ọmọ pé wọ́n sàkàsàkà àmì tó bá dérí ti bàbá tiẹ̀ ọwọ́ mọ̀ bó ṣe pé bàbá tiẹ̀ ní ṣéégù ọmọ bó ṣe pé mò lánàá tó bá dérí àfáà mi ọwọ́ àbó sì fẹnu jábútẹ́ pé ìwọ náà wò bí ṣe ń kù fún ọwọ́ bí tó kù sí ìwọ náà wò bàbá ní ẹ̀kọ́ bàbá òrò ọmọ kéwò wọn tó wá dìde fún mọ̀ bọ̀ wáyé báyìí ẹgbà láyé bàbá òdu ìmọ̀mù tí bàbá fi lọ lè bọ́lọ̀ wọn ọjà sí ìmọ̀mù kankan rí bàbá sì lẹ́tọ̀ọ́ sí kó jẹ ìmọ̀mù àgbàjì tó rà bàbá ní oúnjẹ bàbá ọ̀jẹ kábẹ́ bàbá dájímọ̀ kálẹ̀ bàbá jáájú wọn ṣe kútúbà bàbá fi ètò lẹ̀ fáwọn ọba nílùú tó ń gbé nílùú lọ́rin yìí wọn ò yapa àṣẹ ọba kankan rí kò sọ́ba tó ní èpèsè ní bàbá àtọba kan ò mùjàkadì rí wọn ò ṣépè léra wọn rí tí bàbá fi lọ lè bọ́ lọ́hùn èyí là á fi pè wọ́n pé àwọn ni ọba àfáà náà wajtinabu zunub gbogbo tí ń jẹ́ ẹ̀ràn ẹ̀ṣẹ̀ bàbá jìnà sẹ́sẹ̀ bàbá wọn ká ẹ̀ṣẹ̀ jẹ bí ìpínyàn kákárọ̀ ti jẹ ẹlòmí gbogbo páríkẹ rẹ̀ àti gbogbo agbègbè rẹ̀ tó fi lọ lè bọ́ lọ́hùn àti gbogbo ara rẹ̀ débi inú rẹ̀ ògédé ẹ̀ṣẹ̀ lọ́rọ́ bẹ́ẹ̀ kọ̀ wájú gbàdùn tó fi kú walahul ma'ruf gbajúgbajà ní bàbá wal mawadat gbogbo jẹmọ́ta gbọ́ wa ẹ̀dákun intantori rẹ̀ sọ eléyìí
ayé ti di pé júwe àfáà rẹ bó ṣe rí torí kíní tí ń bẹ yìí kíní tí ṣètánì kódé yìí Facebook yìí gbogbo ọmọ tó bá ti pẹ́ nìkan parọ́ tí ọ̀jẹ̀ tètè jáde o kọ́ máa yanjú rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ tí ń sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ wọ́n ń kọ́ kalẹ̀ o tó máa ń kọ́ kalẹ̀ tó bá fi lè jáde ní tíra ó ti di wàhálà báwọn o tètè máa tako tó bá jẹrọ́ máa jáde ọ̀tá kò bá eléyìí ayọ̀rọ̀ ni ẹjọ́ sọ́là ní ara yín kò síjà kankan mẹ́ tayọ kó júwe yìí pé báwo ni kálukú pẹ̀lú ẹ̀ṣà tọ́lọ̀ ń bùn ṣebí ńlẹ̀ yìí náà ni àwọn àfáà kan bẹ tọ́lọ̀ ń bùn wọn ní ìmọ̀ kòháyà tó yẹ pé orin tó bá gbá kọ́ láwọn báyìí wọ́n mọ̀ kọ orin bíi ka Ṣáókí jẹ́rẹ́ bí Ṣáókí wọ́n mọ̀ kọ ni tó mọ kéwú tó mọ lógà tó mọ gbogbo ẹ̀ tó mọ̀ kọ ni àmọ́ lòun fún wọn lọ́rọ̀ sọ kò fi táwọn lọ́rẹ̀ àfa àgbà sí ni wọ́n original àfa àsàmùsì ni wọ́n sì ń lé kí táwọn náà ń kọ́ yẹn a sì rí náà ló ti lọ́nà àfa mi tó tún jí ọmọ sí gbogbo bí irú àwọn báyìí anamọ́nàná tó bá gbá máìkì mú tí bá ṣe wá sí títí ojú tọ̀pọ̀ ẹ̀rẹ́ lọ ojú tàwọn kó lọ tá a bá lọ tẹ̀síìrì báyìí kùráì lásán ló gbé lọ́jọ́ mọ̀ tú báyìí kò sí tẹ̀síìrì kankan yọkàn mọ̀ tú sáré dání àmọ́ tó bá mú násù kan àgbákò Yorùbá tí ọ̀rọ̀ di tó bá mú násù kan kùráì àgbákò Yorùbá tí ọ̀rọ̀ di àwọn Yorùbá lálálálálálálálá ọ̀n tọ́lọ̀ fi ṣèyí wù lẹ́sà náà nù kálukú pẹ̀lú ẹ̀sà tọ́lọ̀ ń sàá kálukú pẹ̀lú ẹ̀sà iwájú ń ṣáájú nípa kan tẹ̀lé gbogbo ayé fi yé pé nípa nìzọ́mì ilẹ̀ mọ́dẹ́gàsá tó nìzọ́mì ẹ̀tọ́kọ̀ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire yàtọ̀ sí Kánò Sheikh Kamali bàbá mi láyé jẹ́ sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ Sheikh Kamali kí tó tó wá lọ lè bá níbi ìgbẹ̀yìn bíi tíra ti àfáà yìí pé inna madrasatul arabiyya fi Ìlọrin akànjò ní mọ́tò kankan mọ́ bàbá ni gbogbo táwa ń wí yìí náà ìwà tó bá wù níwà dáadáa ní ògbé wàlìjẹ́ náà ọ̀rọ̀ orí tó bá sọ ní mo wàlìjẹ́ náà bí èèyàn bá kọ 20 trillion tíra tí wà rẹ̀ bá ti takontọ́ kọ̀ wọ́n á sí ọrú rẹ̀ tí ó tún òní ṣe ní ọsọ kalẹ̀ wọ àfáà tó bá kọ tíra náà kan tó dá kalẹ̀ má parọ́ síbẹ̀ torí bí wọ́n bá lọ lógún ọdún òdodo débánjọ́ kan àmọ́ nǹkan tí wàá bàjẹ́ dé gbogbo ẹja fi ìbẹ̀rù Ọlọ́run ká fi lo táǹsì ká fi lo ẹ̀kọ́ wa àwa tá a bẹ̀rẹ̀ síta nílé kéwú ẹja gbé ìbẹ̀rù Ọlọ́run sẹ́mi àwọn ọmọ wa ẹja gbé ìbẹ̀rù Ọlọ́run sẹ́mi àwọn ọmọ wa ẹja gbé ìbẹ̀rù Ọlọ́run sí ara wa káàkọ́ gẹ́gẹ́ máa lò ká gbé sáwọn wa ayé ti bàjẹ́ o bùnú mọ́jà kò ní o ní lamuyẹ́bùkọ́ nínú àdìsá níbi o ní lamuyẹ́bùkọ́ fi dúnìyà illa bala'un wa fitnatun nǹkan kan sẹ́kùn lu ayé mọ́ báyìí àdánwò àti fìtínà ló kùnú ayé a máa tẹ̀síwájú a máa ka àwọn ọmọ kéwù bàbá lọ́kọ̀ọ̀kan àti sẹ́ǹsẹ̀ wọn àti àwọn òwò ni wọ́n ràn lọ́wọ́ àbálọ́sà pòdúsì wọn a máa dákọ̀ àti ìlú tó ń gbé kọ́lọ̀ fún wa ní okun ara àti àlàáfíà ká fi lè jí sí Ọlọ́run ọba pẹ́ ká sì lè fi ṣe ìdífá fún àwọn àfa wa pẹ́ àmẹ́jà lọ lè mọ̀ o gbogbo tó bá lè kún kálukú ṣe láyé àti tá à ń sọ ẹja máa retí pé àpàdà jábọ̀ fọlọ́run ọba wassalamu alaikum warahmatullahi wabarakatuh.